mo ti sọ fún ọ tẹ́lẹ̀ wípé ká wí fún ni kó gbọ́ adífá fún gúnugún tí lọ́ọ̀rẹ́ túmọ̀ ẹgbẹ̀je ká sọ̀rọ̀ fún ni ká gbà adífá wá kálàmàgbò tí lọ́ọ̀rẹ́ túmọ̀ ẹgbẹ̀fà mo pè ọ́ ní bàbá mo pè ọ́ ní kọ̀kọ̀ ní tí ń bẹ́ ń di ọ̀rọ̀ yìí ìjọ́ mélòó ló kù fún ọ báyìí èní ni ìjọ́ karùn-ún wákàtí bíi mélòó ló kù kí ìjọ́ kẹfà ó pé mo sì wí fún ọ tẹ́lẹ̀ wípé àwọn ò nílẹ̀ yìí ìtọ́jọ́ pé wọ́n fẹ́ gbà lọ́wọ́ yìí rè owó nǹkan ìwé àkàrẹ́ yìí ṣé wọn ò sọ fún ọ ni wo bí Elédùmarè ò ní kọ́ bí àìmọ̀ ṣe sí ọ o nítorí ọ̀pá lámbá ló mọdí tiẹ̀ tó mọ́ yíra ká ìran òkùnkùn ẹ mọdí kan rún gbọ̀ngbọ̀ngbọ̀n dífáfáfẹ́ rí ti ń sawórè ìlú ẹ̀díẹ̀ bó ṣe wáyé àti ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí Èdùmàrè oníjọ́ oríyà nídìí èyí tó dánwó léyìí o kọ́ lọ rè mú nǹkan ètùtù wá fáwọn onílẹ̀ kò jẹ́ àṣeun tí a ṣe o ìgbà mélòó lẹ fi ń solúwẹ̀ ẹ̀dí babaláwo rọ̀ tẹ́ fi ń solúwẹ̀ ẹ̀dí babaláwo èké ẹ wà pé babaláwo kan ló kì í fátòkì fún yín délẹ̀délẹ̀ àbí ṣé wọn ò sọ fún ọ ni lọ́ọ̀rẹ́ ṣé o tó ti rí ni àbí èyí ṣe tó fi dá ogun mọ́ mi létí Elédùmarè ó jọ rí ni o nítorí ń mọ jákọ́ ọmọ pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jèjì lọ kó rí lọ́dà. To start with ṣùgbọ́n nǹkan tí ìyàwó mi sọ ìjọ wọn ni gbogbo rédèrèdè yìí bẹ̀rẹ̀ ṣé òun jẹ́ sèmọ́ ni tí bébì mi fi wá ń complain pé sí ìtọ́ ṣe iyọ̀ ti pọ̀ jù nù ẹ̀. iyọ̀ síbẹ̀ mo ṣe ń ṣe láwọn ẹ̀sìn. Are you normal? What are you saying? ṣé wo taste ẹ̀ ní orí pé iyọ̀ ti pọ̀ jù ń bẹ̀. Babes keep that dáàbò wọ̀ lórí ìdájọ́ yìí lọ́wọ́ ń sìn kí ló fẹ́ ká ṣe fún. Baby you should sack her. Ẹ má jẹ́ kó sáàkì mi ìṣàánú ajé ọmọ tí mò ń bọ́ pọ̀ ẹ jọ. ṣùgbọ́n nǹkan tí bébì mi sọ you know what until tí ma fi sọ pé kò kẹ́rẹ̀ jáde kúrò lé leave my side. ẹ má bínú madam ẹ jọ ẹ má bínú madam. Get out of this place. Babes jọ má bínú ṣòro bó ṣe wà yẹn aṣọ nílé ni wọ́n as a matter of fact tí bá ní pé kí n lè sìn gẹ́gẹ́ bá a ṣe jọ agree ó possible kó gba àwọn family ẹ̀ kan bẹ̀rẹ̀ sí ni máa pè mí lọ́tún lọ́sì kó dẹ̀ máa wo ọ̀dẹ́ ara bántúbántú mọ̀dí òun ni breadwinner family wọn. Yeah, whatever she gets from her work àti nǹkan tí máa support ẹ pẹ̀lú ló máa fi ránṣẹ́ sílé tó máa fi ń take care ara wọn so tí bá lẹ́sìn mẹ́ ọmọ ya pé mo fẹ́ dá family ẹ̀ lágara ni you know so as a matter of fact I would just plead with you pé kò jọ whenever you are around wọ́n náà wọ kitchen you know kò guide there mo pé ẹ̀fọ́ tó ṣe fún mi last weekend man awesome. I really enjoyed it. So, yeah, I like you to cook more and guide her so that two of us sit around. One normally man say, "Cause you see me, I was more my janta, you know." And I've got a good news for you. But I'm going to my friend good news here. So my Vincent, my promise. C'est mon place order. What's it clear? Are you serious? Oh, thank you, darling. You come well. First thing tomorrow morning, we're going to pick it up. So, she wants to go to Alam, okay. Because I'm okay with that one. Okay, good. To my veggie we can actually go to the eatery and get something to eat about that. No problem. Let's go. Alright? Monty! Ire. Ọlọ́run. Ọbẹ̀ ìdùn. Mo mọ̀ pé ọbẹ̀ tó bá dùn báyìí bọ́sẹ̀ ló máa ń sè. Báwo ló ṣe mọ̀ pé bọ́sẹ̀ ló sè? Ọwọ́ ẹ̀ ló máa ń dùn báyìí. Sori tẹ bá ti fẹ́ ra yín sílé báyìí gbogbo ìgbà ni màmá wá sọ́dọ̀ yín. Dédé látẹnu nìwọ ni. Mo láìkó oúnjẹ bí. Èmi ń jẹ́ kí n lè máa jẹun náà ṣe mú mi wá kọ́pẹ́ńtà. Ibi ilẹ̀ wà. Gbé sókè padà. Ọ̀gá Ire ni o jẹ́jẹ́ ni mo ṣiṣẹ́ ṣọ́ọ̀bù tó pè mí pé kí n wá jẹun o. Ire ẹja tí ń bẹnu abọ́ ìtẹ́lò. 400 ní sà. 400 lẹ́yọ kan. Àwọn ẹran yìí ń kọ́. Ẹran yẹn 100 naira ni. Ẹran àtẹjá jẹ́ 600. Bẹ́ẹ̀ni. Àmàlà mélòó lámàlà? Mẹ́ta péré náà ni 100 naira. Ó jẹ́ 900. Ẹ̀tún ra pure water 50 ó jẹ́ 950. Bẹ́ẹ̀ni. Dákun èló gan lọ́kọ̀ nípa tí ń pààyàn. Mo ń bèèrè èló gan lọ́kọ̀ nípa tí ń pààyàn. Èló mò ń fún lóúnjẹ tó ń nádúró lélẹ̀ kan náà. 200 ní sà. 200 mò ń fún pàtì rẹ̀ ti tú. Àsọ tí máa sọ nínú kóló àwọn kíkọ́ tó máa parí pé àwọn kó kan mọ́tò àwọn ọba ìwọ ló ń jí gbowó. Ọ̀gá ẹlẹ́dàá yín rí pé mi jí lówó Ọlọ́run. Àánú ẹ̀ ló ń ṣe mí. Sọ mi ń yọ òun gba 200
oúnjẹ ojúmọ́ ọ̀nà 915 jókòó ẹ̀ kan times 3 ọmọ yìí tó jẹ́. ọ̀gá ẹ wò oúnjẹ tẹ rí kì í ṣe kí mo fowó rà ẹ wò bọ́sẹ̀ girlfriend mi ni òun ló máa ń fún mi. bọ́sẹ̀ ní girlfriend ló máa ń fẹ́ lóúnjẹ ni ilé bọ́sẹ̀ ẹ kọ́ ọrọ̀ ajé sájé ń wá wọ́n lẹ́yìn fáwọn lóúnjẹ yìí ni ládùúgbò tá a wà yìí láàrin mi àti ẹ ìsọ yín tó bẹ́ẹ̀ lò tẹ́ fi ń tajà. ẹyọ kan ni sà. ìsọ̀kanlẹ̀ ti ń tajà ẹ lẹ́sìn ní ẹ̀kan ọ̀hún. rárá sà ọ̀gá mi ló ní. ọ̀gá yẹn ló gbóúnjẹ lé ọ lórí. bẹ́ẹ̀ ni sà. wàá fi ń dọkọ̀ láàrin ń ṣe mẹkáníìkì níwọ̀ 13-12 tí ò ní sinmi onítúwé kìkì onítúwé nǹkan lé ayé wàá sọ̀rọ̀ ẹ̀dín iṣẹ́ anyway dáhùn láyé padà tó bá dá padà sí inú ọbẹ̀ yẹn ó yà sùn yẹn rúgúdú tí tó wọn àbí yàrá yẹ kó dìde mbẹ yẹn ó yà fi ọwọ́ sínú ọbẹ̀ yẹn ìwọ tí kábọ̀ náà kó ṣe báyìí tí kábọ̀ náà àbórí ẹ̀ so píláyà má fi mú ètí ṣe báyìí jẹ́ kọ́ ẹ̀kan lọ́bẹ̀ yẹn ó yà fi létí fún ó yà làjú ẹ̀ létí ro àbẹ́ ìyàwó yẹn ni. Kẹ́mi, in fact, o really for hand you know. O ní láti máa parọ́ fún mi náà. Ìgbà tí Kẹ́mi àti ẹ bẹ̀rẹ̀ lánàá. Tí n bá sọ pé òkè wá rí mi lé o, tó bá mọ̀ pé ò ní lè ráyè wá, you tell me. Èmi náà láwọn nǹkan tó pọ̀ láti ṣe. O ní kí n jókòó díẹ̀ nílé pé ò ń bọ̀. Mo dẹ̀ wá rí ẹ. Wọ́n mi ló yẹ kí n máa bínú náà. Bínú di ti báwo? Because mo wá sílé ẹ̀ àbúrò ẹ̀ sọ fún mi pé ò sí ilé, ipò ti travel. Wọ́n wọ̀ pé bọ́ọ̀lù ṣe máa travel tó lè sọ fún mi. Come on. O wá sílé mi ní ìjẹta Sunday tí mo ní mo wà ní tí mo dúró dé all through. Àbúrò mi wá ní mo ti travel. Ẹ bọ̀ kí ló tó pọ̀ nọ́mbà mi? Mo pe àgbẹ̀ títí ó pè. Ṣé wọ́n rí mi sí i? Yeah, mo rí miss call inú tẹ̀ tí ń bí mi ń gbà yẹn mọ́ ní pé bóyá fẹ́ pè mí kó lè wá mọ́ ni. Because mo ti gbàgbé sọmọ kan sọmọ tí mo rí miss call mi tẹ̀ ó mú kọ́. So àbúrò mi ló sọ bẹ́ẹ̀ fún mi pé mi sí ní mo travel. Alright, máa lọ tẹ̀ máa rí máa padà wá rí ẹ̀rọ ìdílé. Ṣé kò ṣe pé o fẹ́ lọ bàjẹ́ ṣá? Irọ́ kí n bàjẹ́ mo kàn ní láti jẹ́ kó mọ̀ pé wájú ló ṣíwájú kí pàtó kẹ̀kẹ́ mi. Bẹ́ẹ̀ tí o bá dẹ̀sẹ̀ ní o máa di ẹ̀rọ wáyé. Ṣáà tẹ̀ kẹ́yìn sí. Don't worry, I'll be fine. Àrí tí ẹ rọlẹ̀. broda ire ṣé ẹ ò bínú sí mi pé mo ránṣẹ́ sí yín. mi ò bínú mọ́ mi mo fẹ́ máa lọ síbi iṣẹ́ náà ní ọmọ tẹ́ ẹ rán dé mo ṣe ní pé kí n wá rí yín kó tó ní pé mo máa lọ mọ̀. a mú mi rí ìran kan nípa yín ni broda ire ìran náà sì pọ̀ púpọ̀ tó ní agbára Jésù nítorí nínú ìran yẹn a mú mi rìnrìn àjò a mú mi rí ọjọ́ iwájú yín bí ó ṣe ní ẹwà tó dára tó a mú mi rí ọjọ́ iwájú yín pé ọjọ́ iwájú yín dára gan àmọ́ broda ire níbi iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù torí pé mo rí pé ẹ̀gbin pọ̀ níbẹ̀ Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní nínú ẹ̀gbin báyìí òun lọ láńgbé ẹni bá máa fara yọ́lá tọ̀hún máa fara yẹ́gbin o ẹ má kọ ẹ̀gbin o ẹ má kọ ẹ̀gbin broda ire gbogbo ẹ̀gbin tẹ́ ẹ bá rí ẹ ṣáà máa ṣe kíni ẹ máa fara dà á nítorí pé ọ̀nà tẹ́ ẹ̀ ń lọ ó ṣe kíni ọ̀nà yẹn jìn a ó sì mú yín débi ògo yín láyọ̀ ọ̀nà kọ̀nà òun ni ire yẹn lè gbà wá o ẹ má fojú wò pé bóyá bákan o tó bá dé lórúkọ Jésù á jàjẹ́ mọ́nú fún yín àmọ́ ẹ̀mí sọ fún mi lọ́wọ́lọ́wọ́ Olúwa máa wí ẹ̀mí sọ fún mi lọ́wọ́lọ́wọ́ wípé a fẹ́ yọ̀ǹda orin kan fún yín tí ẹ máa lè máa kọ ní gbogbo ìgbà bóyá ẹ̀ ń ronú ni tàbí ohun kan tí ẹ̀ ń yọ yín lẹ́nu pé báwo mo ṣe fẹ́ ṣègbésí ayé mi mo fẹ́ kẹ́ ẹ máa kọ orin ẹ béèrè pé báwo lẹ̀mí mímọ́ ṣe kọ́ ó ní ire mi dé ire ayọ̀ ire mi káàbọ̀ ire mi wọlé dé ṣé ẹ lè kọ́ tẹ̀lé mi ó yẹ ẹ kọ́ pẹ̀lú mi ire ayọ̀ ire mi káàbọ̀ ire mi wọlé gbogbo ìgbà tí ẹ bá ti ń ro àwọn nǹkan ẹ̀yẹn máa kọrin ó di dandan kí orúkọ yín ròyìn ṣe ti gbọ́ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó ṣe kíni kó máa gbénu yín nígbà gbogbo Ọlọ́run á sì wà pẹ̀lú yín ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù àmín. nǹkan tí mo béèrè lánàá nǹkan. ṣé ìkọ́ rí ọ̀ọ́dẹ yọnu káàtì pé ọpọlọ ẹ sún ẹ̀yìn bíi ti gbé ṣé bẹ́ẹ̀ kọ́ máa fi làákà ìbá mi sọ̀rọ̀ lóòótọ́ mo sọ pé mo fẹ́ fún ẹ lówó ṣé mo ṣiṣẹ́ lóru ni ọ̀dà owó tó bèrè lálẹ́ àná o kì í yọ láàárọ̀ jí n bá ti fi ṣẹ́ dé màá fún ẹ tó bá yẹ kí n fún ẹ
tó ti yọ àtúwéjì kan lẹ̀ ní ibi iṣẹ́ abá ti dè tán máa gbowó lọ́wọ́ tó ní mọ́tò máa mú wálé. mo ti mọ̀ pé ò ní fún mi tẹ́lẹ̀ jọ ọjọ́ wo ló ti fowó jẹ́ lẹ́nu lẹ́nu. kí ló dé tó ń béèrè pẹ́sàn kùn báyìí ní sèta parí àwẹ̀ mo ti fọ́ lóúnjẹ lẹ́ẹ̀mejì. ṣe dá pẹ̀rẹ́ rẹ̀ o tẹ̀ sí fún wílé o ṣe kínní kan jọ iṣẹ́ tó ń ṣe tí ò bá ti pè é ò rẹ̀ gbá síbò mí lọ́kọ̀ lọ ṣiṣẹ́ mi torí dẹ́gbẹ̀ bá ń gbà bíi tí ò bá pè é gbá bíi so ti gba dáàdì kádìjà nìyẹn ó ní iye ilé tó ti kọ́ náà ó jókòó sójú kan mo fún yín lówó nígbà tún àwẹ̀ lẹ́nu lórí ẹ̀dùnmẹ́ lẹ́nu ní gbogbo èèyàn bá tó bá dẹ̀ ń pọ̀ ọkọ ìyàwó wa bọ́ síta wàá yọjú síta àbí wàá sọ pé wọn náà lélẹ́yìí o ọkọ ìyàwó nìyẹn o òṣì burúkú ṣe rata mára yọ ó rí bó ṣe rí. ọ̀rọ̀ mà nílé o ní tí ìyàwó mi mọ̀ sọ fún lóòótọ́ káàtì ẹ̀ ní òfòlè àká ẹ̀gbẹ́ ọsọ pẹ̀lú ìbínú òun tọrọ máa mẹ́mẹ́ lóòótọ́ bàbá káríjà ọ̀rẹ́ mi lóòótọ́ ọba ń lẹ́nu sẹ́yìn ni tẹ́ bá ní ká mọ́ àgọ́ alágbó sáré táàgọ́ ẹ bá léètì nǹkan tó ní ìbéèrè agolo ẹ̀ tó wà wájú ẹ̀ pé kí láago sọ ó ní pé ṣiṣẹ́ tá a bá ń ṣe tí ò bá ti gbé ní káwábò mi ń gbà pàápàá ibi tájẹ́ kọjú sí ẹ̀yìn lọ́kọ sí mi ìyá náà nílà káyọ̀ wọn àbá o ìjọ mo ti fẹ́ kọ̀sọ́ ọlọ́pọ̀lọ́ báyìí rí wọ́n kàn sọ pẹ̀lú ìbínú ni a jẹ́ pé tó bá kọjú sí ẹ̀kọ́ ọ̀tá nù ló kọ́ ìṣẹ́ kó tún ta mo ti wá yé mi náà bàbá kádíjà tá a jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gá ẹ̀ mo jẹ́ gan mo ti kọ́lé méjì ó sì ó pe lérè wọn á sílé fún un aago mi fẹ́ léètì nù kí n bìrù aago ẹ̀ ń tá aago ẹ̀kọ́ rẹ̀ tì kó sọ táìmù tó dáa fún mi àwọn bá ṣe jẹ́ tó bá rí bákan náà. dẹ̀ ní much time báyìí now òun tọwọ́ bọ gbogbo ẹ̀ ń sìn ṣé o mọ nǹkan tó fẹ́ tọwọ́ bọ̀ ń bẹ̀ ṣé o mọ nǹkan tó fẹ́ ṣe ń bẹ̀. ṣé bóun náà ni mò ń mọ̀ yìí pé mi ò mọ nǹkan tí mo fẹ́ tọwọ́ bọ̀. ọ̀dọ̀ mẹkáníìkì náà ó máa wá bá wa bí náà ní àná tán mi ò tiẹ̀ mọ anything tí mo lè ṣe ní ẹ̀kọ́ tó wáyé. Bẹ́ẹ̀yú. Kọ́bọ́ bóòni. Bẹ́ẹ̀yú. Kí ló ṣẹlẹ̀? Kí ló wá ṣe ládùúgbò yìí? a rí ọ̀rẹ́ wa kan ní down the street ní báyìí ní new site tó yí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́ àtẹ̀wá bá ń bẹ̀ fóònù ẹ̀wọ̀dẹ̀ lọ à ń padà bọ̀ ní mọ́tò bẹ̀rẹ̀ sí ń jẹ́k ló ń jẹ́k mú tiẹ̀ mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe so mo fẹ́ pe mechanic ni n pé bí akọ́ bá mi check ẹ̀. No, I can fix it for you. That's what I'm doing. Mechanic ni. Yes now. You're a mechanic. Ìgbà láti ṣe tán ta ọdẹ wáṣẹ́ tá à níṣẹ́ mú wọn pé kí n lọ kọ́ mechanic yẹn màá tún máa pa ọ́dà díẹ̀. Anyways ẹ̀ tún gé fọ́ọ̀nù ọ̀nà ìránṣẹ́ ṣé bàbá mi check ẹ̀ kan wò bóyá. Ṣé epo wà mẹ́? No full tank mo wà. Ṣé lè jẹ́ injector ẹ̀ níbẹ̀ yẹn o? Náà ló máa jẹ́ kó supply. It's okay. Jẹ́ sáré padà lọ sí church kí lọ mú àwọn tools wá kí sáré wá bẹ̀rẹ̀ wò tó ti yẹ. Okay. Níbo lọ́dọ̀ ẹ̀? No, ibi ìsàlẹ̀. Ìsàlẹ̀ street lọ́dọ̀ ẹ̀? Wow man okay it's okay máa dúró jẹ́ mi báyìí owó ti pẹ́ o àtúbà ti padà ká sọ̀rọ̀ mú bọ̀. Tẹ bá mọ̀ pẹ̀lú ṣe jẹ́ ká ṣe kí ẹ jọ. Ṣe ṣáà ní ẹ bá pè mí ẹni mẹkáníìkì o. Báyọ̀. Man good to see you man. Ọmọ ṣọlá ẹni tó ń lọ yìí na my secondary school mate o òun ló wá di mechanic àmọ́gà ọmọ ìgboro rẹ́rìn o téèyàn bá jára ẹ ọmọ street máa rán ẹ dànù. Well kọ́lọ́ ń ṣàánú but Báyọ̀ ó dẹ̀ sọ pé bí èmi dẹ̀ ṣe ń wẹ ni ṣé ó dẹ̀ máa lè ṣe mọ́tò ìṣá. ṣé wọ́n mọ nǹkan tó ṣe tẹ́lẹ̀ mọ̀ bí i injector ló lè ṣe ó ṣàgbọ́n nǹkan tó sọ he definitely has an idea but tí ó bá lè ṣe ẹ máa pe mechanic mi eventually nìyẹn let's just give him a benefit of doubt. ẹ má bínú kí ni mò ń wò lẹ wọn ò gbẹjà wá ni. ẹ bàmà ẹ gbẹjà wá bí kẹ́kọ̀ọ́ gbìn wá. ẹ má stress ara àwọn okay you are still fine. You are fine. Yes. Ẹ má ti dùn o. Láìláì ti dúkẹ́. Anything tẹ bá fẹ́ ẹ lè bọ́tẹ́ yín gan ẹ̀ ṣe fàájì. Gbogbo ìgò ló ṣì wà lódindi. Ṣé fàámu ẹ wò tẹ́ ẹ bá ṣọ́ra tẹ́ ẹ bá ti mú kínní máa fi rọ́yìn o. ẹ fọ́nì ṣá. ẹ fọ́nì. Tèmi a máa ń ṣáájú gan bí bá a ṣe ń ṣe fàájì wa nìyẹn. Ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ mi bishop ṣe wà nìyẹn. Chief, ṣé ẹ tẹ̀lé tọ́mù? Ṣo fẹ́ máa dójú tì mí lọ́sọ̀ ọ̀rẹ́ máa bẹ̀ jà tó ṣẹ̀ mọ́ mi ni kí ni nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ ẹ wò ẹni tí kéèyàn bá fẹ́ jà ẹ fi. O dẹ̀ ń gbèrò fún ìyẹn wá bá mi tó ó yà wẹ̀rẹ̀ yín
lọ gbé kọ yẹn mo sọ fún pé mo wà ní important meeting ṣé wò ó dáwọn èèyàn pàtàkì tó wà lórí ìjókòó sí ọmọ táìmù tó yẹ kó bá lọ gbé kọ yẹn kó sọ fún pé mo wà ní important meeting yes and next time má máa gbé orúkọ yẹn wá bá mi mọ́ ẹgbẹ́ mo ń ṣe nǹkan pàtàkì lọ́wọ́ gbé kọ lù. Yes. àbẹ́yẹ̀ wà important. Well, it's more than important. Kò sẹ́ni tó máa rí wa tó máa sọ pé òun rẹ̀ yàn náà. Àbí náà. Ọ̀pọ̀ important àbẹ́yẹ̀ rẹ̀ yàn. wọ́n fẹ́ kó kùtà sí láìfù yẹn bínú ẹ má bínú pé máa fi yín sílẹ̀ sí anything tẹ́ bá fẹ́ ẹ béèrè fún ṣe ti gbọ́ in another 5 minutes máa padà máa bá yín ṣe ti gbọ́. Ẹ ṣe sá. Ẹ kọ́ lè jọ wa. ọ̀rọ̀ ńlá ló ń sọ̀hún olóhùn ṣiṣẹ́ bí erin òun jẹ̀jẹ̀ ìlérí. bàbá ebi fúnra mi tẹ́ ń wò yìí mo mọ̀ ìyà tó ń jẹ mí nínú ìlú yìí ní mechanic village wa mi òkú méjì tẹ́ bá ń gbọ́ olúkúgbú ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀ èmi mò ń jẹ bẹ́ẹ̀ èmi máa ń dẹ́yìn mọ́tò gbé èyí tipa ni o nìkan mi ò tí ì ṣe rí sẹ́mi mi lẹ́yìn àyàsì èyí fanagbọ́n mi dágbé ni àti jí àmọ́ ń yọ fúnra mi bọ́ọ̀lì lẹ́ ń wò sẹ́ńjì náà mi mọ́ mo wá tẹ́ ládùúgbò de pé aya mi gan lálẹ́ mi kí n tó jẹun ni a ní tọ́wé dùn gbọ́dọ̀ mọ́tò sẹ́ni jẹ́ nsọ ni àmẹ́ wo àwọn àsìpá wo ni pé wọ́n máa gbọ́ lago sáré tágo ìbàdàn bá tìrì mọ́ ọ̀ tọ̀rọ̀ ó bèrè tó lago lọ pé dákun kí lago sọ ń bẹ̀ yẹ bàbá mo fẹ́ dọ́gbọ́n sí i. má sọ̀rọ̀ jù mo ti mọ ibi tó ń lọ mo sì ti mọ ibi tó ń bọ̀ ṣùgbọ́n roṣó tó ń sọ yìí oṣó kì í ṣe ohun tá a mú ṣeré ṣùgbọ́n oṣó kan wá wà tí ń bẹ lọ́wọ́ mi o àwọn tí mo ti ṣe fún nínú ìlú yìí tí n bá ní kí n máa kà wọ́n ní méjì mẹ́ta yóò ti tógun nínú ìlú yìí tó sì ti géèyàn ṣùgbọ́n mi ò ní ṣègbéraga kí n sì máa kọ́rúkọ wọn fún un ṣé o wá roṣó yìí ó ní kìlọ̀ o tó o bá ti lò tán lé rẹ tá a ti parí ẹ̀ ọ̀ gbé sára tó o bá ti wá gbé sára ọ̀ wà lọ sí ibi tó lọ tí ń ṣiṣẹ́ ọ̀ jókòó síbẹ̀ tó o bá ti wá débẹ̀ tán ọ̀rọ̀ tí ńlá òun ló máa wá fi lò ọmọ tá sí sọ̀n pé o ti lo oògùn lé ọkàn mọ́ ọmọ tí ń lé ni tó o bá ti wá mú àlejò kan wà dé má jáde ní ṣọ́ọ̀bù rẹ tó o bá ti rálejò òun o má jáde ní ṣọ́ọ̀bù rẹ o. ẹkùn ṣé oṣooṣù tó fẹ́ máa lò yẹn yín gbé lọ bí ṣọ́ọ̀bù ni tí wàtẹ́ni máa tọ́ọ̀pù ẹ̀ ni o. lórí ibú iṣẹ́ ti yọ́pọlọ rẹ̀ dà kì í ṣe pé ọ gbé kúrò nílé ọ gbé lọ sódò tàbí kó gbé lọ sórí ìta mẹ́ta òpònú ilé rẹ ló ti lò ó. wàtẹ́ni máa tọ́ọ̀pù ẹ̀ ni mo sọ pé. ìṣẹ́ ló wá sọ ẹ́ di tó jẹ́ kọ́pọlọ rẹ̀ sọ sẹ́yìn. ìyá ti jẹ mí gan ọjọ́ kan mọ̀ wẹ̀ mi ọ̀ràn tí para tó fi bọ́ta. òórùn yàgò lára ẹ̀ òórùn lára ẹ̀. ẹ dákun tí wọ́n ti wá dé sọ̀ kí n máa mu ọtí. tó o bá ti lo sóhun tán màá lò nílé. tó o ti lò tán bá dé sọ́ọ̀bù. ọ wàá gbọ́ tí ọ gbé lọ sí ṣọ́ọ̀bù. ọmọ múlẹ̀ òun lẹ̀rọ rẹ̀ ọmọ múlẹ̀ ibi tó ti mú títí má jáde o o gbọ́dọ̀ kó ṣọ́ọ̀bù rẹ o àfi tí àlejò rẹ bá dé tó wá wò sùsùn bóyá ó pè é síṣẹ́ ni o bóyá níbi tí ó mú òun lọ tẹ̀lé ló bá tán ló bá dolówó. tó bá dolówó. ẹ ṣe èlò wa ní ọ̀nà mi. ibi tọrọ dé rèé o àwọn ọ̀dẹ̀ lọ sí ti wá bá mu lẹ̀ bí ẹgbẹ́ sùn báyìí. Hello. Báwo ni? Tó bá ṣe wá ṣe bẹ́ẹ̀. Ó ṣe máa sọ pé kí n má bínú. Mo bínú. Fáà mo ń bínú gidigidi gan ṣe. Ó dẹ̀ sọ pé kí n má bínú. Ìgbà tó mọ̀ pé ò ní wá, kí ló dé tó jẹ́ kí n jókòó sílé? Kí ni ò bá ṣẹlẹ̀? I have a lot of places to go. Anyway, mo ṣe ìyọnu sí ẹni o. In fact, inú bí mi gan seriously. Bẹ̀bẹ̀. Bí n kò pè é sìn, mo ti yọnu sí ẹ. And ìgbà wo lo fi pé kò máa wá báyìí? ẹ ra bọ̀dá o. ẹ jọ báyọ̀ ni mò ń béèrè.
kí ló tẹ̀ ń wò bẹ̀yẹn mi nìkan mo wà. èmi ò wá ń ṣọjọ́ Thursday ọjọ́ Thursday lọ̀gá máa ń ṣe sàárà. kí ló tẹ̀ máa ń ṣe báyìí ṣé mo jọ ará oko ni àbí mo jẹ́ ẹni tó wá ń tọrọ owó. ẹ wo Báyọ̀ ọ̀rẹ́ mi ni òun lójú ìgbà fún pé ìgbà lòun gbé ó dẹ̀ ní kí wọ́n á róhun lé ní ẹjọ́ ẹ kì í rí. ohun tó dùn mí jù ni pé kí iṣẹ́ máa ṣẹ́yìn báyìí kó tó máa ṣe gbéraga torí bí mo ti ń wò yìí ẹ̀kan ńlá Báyọ̀ ọ̀rẹ́ yín irú yín orí ibú rẹ̀ kò ní bọ́gà. ẹ wá bọ̀dá kí ló dé ń ṣe báyìí náà ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ṣàánú mi ṣe bí èèyàn lẹ́yìn náà ẹ wo ojú òní tí yín o ẹjọ́ tó yọ lọ́run ẹ ṣàbúgbó tẹ́ bá ní tẹ̀lé fi ràn mí lọ́wọ́ tí mo lè fi rí Báyọ̀ tó ti ọ̀rẹ́ mi ní máa tẹ́jọ́ lọ skul ní òun ló ní kí n wá. ojú wa ní lójú ṣàánú ṣùgbọ́n mo mọ̀ pé bẹ́ẹ̀ ti ń lọ yìí tẹ́ bá fẹ́ jáde padà ẹ̀rín ní ò bọ́ lẹ́nu yín ẹ̀yin gan ó yẹ kẹ́ ẹ di sọ́ọ́ kú dúró sí. ẹ wò tó bá yẹ tó níyẹn máa ṣe lẹ́bù fún yín ìyẹn kéré ẹ̀yẹn kò jẹ́ kí n rẹ́ni tí mo wá wá. mú bọ́ jẹ́ náà. bọ́dá ẹ wá sí òun náà nìyẹn tí mo bẹ̀rẹ̀ Báyọ̀ ìyẹn bí ti ń ṣọ̀wọ́. Báyọ̀ bò ní ṣé kò wá stressful jù láti lọ kété ibà. ó le díẹ̀ o. láti ibi tí màá tẹ́tí pàdé lọ́jọ́ yẹn ẹsẹ̀ ni mo fi rìn wá sí ibà orí gbẹ́sẹ̀ mi bu ni. Oh my, ó bá ti jẹ́ kí n mọ̀nà máa ṣe transfer sí ẹ tó máa fi wá síbí. Okay, you know what, so sorry about the stress. Basically èmi fẹ́ jáde nsìn, you understand, èmi àti Kúnlé àjọ fẹ́ débi kan. Kò rántí ẹ̀ náà. Yeah, mo rántí ní tàpàdé ní. Yeah, níbi mọ́tò ìjọ ẹ̀. So àjọ fẹ́ débi kan sìn, bí a ti bá padà dé máa wá attend sí ẹ. So house help mi wà nílé, cook mi ó máa dáná fún ẹ, you know, you just wait for me then. Right. When I'm. Àbí kò má pẹ́ torí mo gbọ́dọ̀ ètè padà síbi iṣẹ́. No, mi ò lè pẹ́. It's just it's padà late gossip, but mi ò ní pẹ́, trust me. Báyọ̀ má bínú. Ṣé bí mo ṣe wọlé, mo kàn wọ everywhere. Mo rí pé ilé yìí tóbi gan-an. Ṣé wọn náà lọ ní gbogbo bíbá yìí? Èrè, èmi kọ́ ni mo ní bíbá yìí. But ọ̀dọ̀ mi gangan ó tóbi ju bíbá yìí lọ. Mo kàn gba bíbá yìí láti máa forí mi pamọ́ ni mo pé táwọn èèyàn bá ti rí pé ọmọ kékeré ara èèyàn ń gbénú lé jọ̀ràn àwọn máa fojú síyàn lára kéèyàn má dẹ̀ cast ara rẹ̀. Coded life ni mo live. Mo kàn gba báyìí, I think 1.7 kan ni 1.7 mo gba báyìí. Ẹ fi 1.7 million gba ilé? 1.7 million pọ̀. Mr. Ere àbí kí lórúkọ yẹn ṣé torí 1.7 million naira lè ṣe wá pariwo tó tó báyìí. Ẹ wo tí n bá fi lè rí 1.7 million ayé mi ti dà. Ẹ fi kàrá mọ́lẹ̀. Ere ayé ẹ̀ máa dà mọ́. Àmín. Mọ̀dí ọ̀rẹ́ mi kan ń bọ̀ lọ léèsì ò bá ní àtẹ́ǹsì. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o, ẹ jẹ́ kó sílẹ̀ kó tó mi náà. Àwọn máa ṣe é. Jọ̀ọ́ ẹ̀yin náà fẹ́ wọlé o. Jẹ́. Kò jẹ́ àríkún àṣebí ẹ̀rọ ojú ayé. Bí kan sùn sọ̀rọ̀ látàárọ̀ yìí. Chief. Mo sọ pé ẹsẹ̀ fún mi. Ṣé wàá dá kíkọ bọ́tà bẹ́ẹ̀ tó máa kẹ́ mi? Bí wọ́n ṣe ń jẹun. All right. Take good care of yourself, boo. Let's go. Take things from me, babe. I should do what I should do. All right. Okay, take care. Kò jẹ́ àríkún àṣebí ẹ̀rọ ojú ayé. Oríyọ̀mí. Àṣejọ agree. Ọmọ tá a máa lò this time around ọmọ yẹn ti wà lẹ́ọ̀ ọmọ yẹn kò lè fine gan. Mo dẹ̀ ti náwó fún mo ti ṣe nọ́mà lọ́wọ́ yìí mọ̀ pé táwọn òrùmọ̀lẹ̀ kan bá rí gan iná máa dùn pé ọbẹ̀ gidi lélẹ̀ ṣé ti yé yín bàbá. Báyọ̀ bàbá. Ó rí pé bọ́ọ̀ tí sọ̀rọ̀ ni mò ń wò. Nítorí bí a bá gòkè ń gbà mí a lè má bàa bẹ́ sọ a lè pé yóò yá ní ìrókò padà yá níbù gbogbo tá a sọ fún ọ tẹ́lẹ̀ ó ti yí padà o. Nítorí nígbà tí mo wọlé tí mo lọ rè béè lọ́wọ́ àwọn onílẹ̀ wípé ìtutù èyí tá a fẹ́ ṣe bó ni ó ti jẹ́ àwọn onílẹ̀ yóò yé mi wípé gbogbo àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ pátápátá lẹ̀jẹ̀ yín ti rò pọ̀ tí ó sì ṣe lò àbí ó wá ṣe é ṣe kí n múrú ẹ̀jẹ̀ ìwọ ìkín ti sórí àwọn onílẹ̀ pé n tó fẹ́ ṣe. Ẹ̀rọ bàbá àṣebí nǹkan tí àwọn onílẹ̀ tó sọ tẹ́lẹ̀ kọ́ yẹn ibi kọ́tẹ́ sọ fún mi náà ni mo pèsè ẹ̀ yìí. Lọ́wọ́ yìí àlobìnrin ọkùnrin lálò. Ọkùnrin yẹn máa fẹ́ lè díẹ̀ o bí a kì í kúkú lo èyí tó lè yá bí a kì í lo gateman mi. Tí ń bọ̀ sílẹ̀kùn. Lọ́wọ́ yìí àwọn báńgbégbágbọ́n àtó ti súnmọ́ tí ẹ ti jọjọ rò pọ̀ kò ṣeé lò ó àwọn tí ò tí ì pẹ́ tí wọ́n ń tọrọ owó lọ́wọ́ rẹ ti ń bá ọ òun ló lè lo owó rẹ wà ya mùrá àpò sásà mùrá ègbẹ wo bí owó rẹ pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ
ní tí àwọn onílẹ̀ láwọn fẹ́ lọ́wọ́ inú. tó bá yẹ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ok màá wà kọjá. mo jẹ́rìí rẹ̀ àṣẹ tí o sí fọmọ Elédùmarè gbogbo ìgbà tó bá ń lọ gangan ọ̀nà lálákè sọ. bí ìgbà mélòó ni mo wá ní sí. mo sọ fún ọ gbogbo tó ní lásìkò yóò ju ijọ́ mẹ́fà lọ mọ́. bàbá ijọ́ mẹ́fà bá wo ijọ́ mẹ́fà ni. àwọn ti yá jù. ijọ́ méje là á kéde òkú tó bá di ijọ́ keje tó kù bá kú dandan ní kọ́rántì rẹ̀ a gbọ́dọ̀ jó di ijọ́ méje. ọgbọ́n bá ti tètè sọ fún mi náà ilé tó tún jẹ́ pé àwọn fatuma ń bèrè ẹni tí. atọ́ba tẹ́lẹ̀ náà ni ọ́ kó tó jọba mo mọ̀ pé kò ní le onílé òsì ní jó le lọ́ọ̀rẹ́ ìwọ náà sí. ọwọ́ náà sí. Elédùmarè ọjà bá yín wá nǹkan. ẹjọ́ máa ṣàánú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. ó bá sun ẹ̀jẹ̀ mi ò ní gbọ́ mi ò dẹ̀ nígbà jọ torí tọ́ lọ́wọ́n ba láti jọ yìí tí mo ti ń fojú fo gbogbo àṣìṣe tó ti ń ṣe fún mi wà á máa kówó mi wà á kọjá fún láàrin gbogbo àwọn tó bá mi ṣiṣẹ́ títí ẹnìkan ló le jù ibo ló ń kówó mi síṣẹ́ mi mo kó bẹ́ẹ̀ ni dìde kò máa lọ ó ti tó bẹ́ẹ̀ ẹni tó bá bẹ́ẹ̀ máa ṣépè fún. ìyá yóò wá ń dé ẹjọ́ fún kí ni. tábà díjú kẹ́ni burúkú kọjá ní rí àkọjá mọ́ ẹ mọ̀ pé kò léèyàn kankan ẹjọ́ lórí Ọlọ́run. nǹkan tẹ́ bá ti lè gbà ẹ má fi lọ mí o ẹ má fi lọ mí o òkè láti gbà tẹ́yìn sí bá mi ń ṣiṣẹ́ níbí báyìí ọjọ́ wo ni mo kó ọjà sílẹ̀ tí mo sọ pé iye báyìí ni ò tó wò mí dín. kò sí. so ẹjọ́ torí tọ́lọ́run ẹjọ́ ẹ má bẹ̀ mí ẹ jẹ́ no ẹ má ọmọ yín ká má bẹ̀ mí à má fún yín lẹ́pẹ̀ o máa dẹ́pẹ̀ máa lè dẹ́pẹ̀ fún yín o torí Ọlọ́run jọ owó mi mo fẹ́ rí tó bá dẹ̀ fún mi lówó mi wá fọlọ́pàá gbé e ọkùnkù mọ nǹkan tí mo jẹ́ mu nǹkan tí mo lè ṣe. ṣe máa tẹ̀lé ṣe máa tẹ̀lé ṣe fẹ́ tẹ̀lé. ọ̀gá ẹ̀ ti bá mi ṣe. máa lọ ẹ máa bẹ ta ni ẹ máa bẹ ta ni. kí ni problem ẹ̀ náà kí ló yín wá ló lé mi náà I've told you several times that I do not want to see you in my house again. Baby, what have I done wrong? What have you done wrong? What have I done? Kí ló dé kí ló ṣe. so normal ṣé mi àtàlájọ rẹ́ǹtì bíbá ẹni tó sọ pé what have you done wrong mo ní kó kó má wà mí wálé mọ́ wá ṣọ́nà ẹ̀ sí mi ni. but Báyọ̀ o ò tí ì sọ nǹkan tí Ayọ̀ ṣe fún mi gangan. o nídìí láti no kò nídìí láti ṣe kọ́kọ́ kó tó di pé a ní wo jọ́ torí Ọlọ́run kólé má jẹ́ kí n wojú ẹ̀. So you mean all this. àṣẹ lè normal ṣoṣo normal wá ọlọ́pàá fún ẹ o mo máa pe ọlọ́pàá fún ẹ pé o fẹ́ rob mi yes kí ló ṣẹlẹ̀ náà. Baby, take it easy now. Take it easy má wọrí kí n tó di pé máa pọ ọlọ́pàá Lado tí iṣẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ pásítà yẹn náà má bọ̀ Lado mo fẹ́ gbéṣẹ́ kan fún ẹ mo lè máa fún ẹ extra money tí máa fún ẹ extra money máa tún fún ẹ extra mojo ṣó ti yẹ lady yìí mi ò fẹ́ rí inú ilé yìí mọ́ as a matter of fact o mú kankan wá sínú ilé yìí nígbà tó ń bọ̀ o so right about now kò lè mú pin jáde so Lado extra money and extra mojo for me take out of this place. Baby, don't tell me you mean this. Madam sir. ó dà kórè ẹ̀ dàrú o máa lose iṣẹ́ ìpínlẹ̀ tó ń bá bọ̀ yìí. Lado, ṣe fẹ́ sọ fún ọmọ mi ni what's your problem. Madam. Okay, no problem, I will leave, I will. Jáde lọ, má lọ. Okay, no problem. ok Ayọ̀ má wọrí. jẹ́ kó jáde kúrò ní compound jẹ́ kó jáde kúrò ní compound. ok Ayọ̀ àmà. wọ́n má fọwọ́ ṣe tì mí kó ṣì lọ. torí ráńdù yìí ráńdù rẹ ni ibẹ̀ ni òkú sí ẹnu kẹ́tì. àwọn tó yẹ kẹ́ máa fún jẹ́rìí wèrè olórí ibú rẹ̀ bàtà rẹ̀ tó wé láròjù mo ti mọ̀ pé yóò padà yá gbẹ̀yìn ni wèrè nǹkan tó yẹ kó jẹ́ ká máa jẹ olówó náà ń wá ká. gbogbo ló lọ́ọ̀fù ọmọ yìí the first place. ìgbà tí mo sọ pé mo lọ́ọ̀fẹ̀ tí mo lè wá lọ́ọ̀fẹ̀ mọ́ ń kọ́ kò yí ẹ̀ ìdí tí mo ti ń wà bó ti ń wà yìí star ọmọ yóò dáa really yes star ó dáa. Báyọ̀ mo bẹ̀rẹ̀ sí lólè nígbà tó di pé mo bẹ̀rẹ̀ sí owó tí mo make tẹ́lẹ̀ mi ò make ẹ̀ mọ́ ṣé o máa gbàdúrà pé kí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí máa rùn pa ni. Ọlọ́run ní ká yọ bọ́ọ̀sì Ayọ̀ ọmọ yẹn ṣọmọlúwàbí ni mò ń wò. bá mi nulẹ̀. Báyọ̀. It's okay now. Come on. Ṣé kò tí mi sọ òye yín ni? Àníbáyọ̀ lé mi bí ajá. no dúró Báyọ̀ ṣe máa lé ẹ bí ajá after all ìwọ ló sọ fún wa pé Báyọ̀ promise ẹ ní heaven and earth ó ló fẹ́ lọ gbé mọ́tò wá sílé ni pé ẹ ó fẹ́ kọ́lé fún ẹ ó fẹ́ ra mọ́tò fún ẹ so báwo ni Báyọ̀ ṣe fẹ́ lé bí ajá àbí. Orí bí mo ṣe wọ̀ ẹ́ méjèèjì. Torí bẹ́ẹ̀ ṣe wà ń sin ẹ̀ ní rònú ẹ̀yin náà ní méjèèjì náà ní kẹjọ máa sọ fún ayé kó ti tó ẹdùnú kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe ẹ̀yin babes yìí. Kí ló dé tẹ́ pé tẹ̀wá depend lórí ọkùnrin ṣá ṣé ọkùnrin lásán èwo jẹ́ kí n sọ fún yín ṣórí ìwọ yìí sí òkọ́jẹ́ tó lè ta slippers tó bá pé slippers àwọn ladies lásán ló mú bó ṣe wáyé tó ń tà ó máa gé nìkankan bẹ́ẹ̀ tó bá pé ìwọ yìí owó tó rí lásán tó ń rí ló ń tújọ tó fi gẹ́ẹ̀tì wigs tó ń tà ọ̀rẹ́ mi ó máa gé nìkankan bẹ́ẹ̀ ẹ̀wọ́ ẹ̀yàn ọ̀rẹ́ mi ẹ jẹ́ ká wà self dependent ká lè achieve ṣe eré mi sìn ẹ mọ̀ pé bí mi ṣe wà business tèmi ni mo mú lókùnkúndùn wo tí a bá ṣiṣẹ́ gidi tí àwa fún wa tá a wà òkè tá a tó tán ọkùnrin tó bá máa fẹ́ wa báyìí fún ẹ̀rẹ̀ ló máa wá wà ṣé gbogbo kan tẹ̀ ń ṣe yìí ẹ lè gé nìkankan bẹ́ẹ̀
ó tọ́ ni mo ní kó má wò mí níwò tó ń wò mí. jọjọjọjọ máa ní mo sọ tèmi fún yín. bí wọ́n ṣe yan orí tiẹ̀ ni èmi ò yan orí ìyá. Yes, mi ò yan orí ìyá. Orí ìtọ́jú ìgbádùn ni mo gbé wáyé so ìwọ lè máa ṣiṣẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ di jama machine kó máa ṣiṣẹ́ ká kó kan mi ó ti yẹ bí mo ṣe wà ọkùnrin alálùbáríkà tó máa tọ́jú mi tó máa take care mi ó máa wá fẹ́ mi so kí n máa ta slippers ẹjọ́ ẹ̀kọ́ and wọ́n o ti ráyè ẹ̀wọ́ ló jẹ́ kó máa sọ̀rọ̀ sí ẹ lára o jókòó sí bí òun sunkún it's okay báyọ̀ ṣe títí ẹni mà ń ọkùnrin gidi ọkùnrin alálùbáríkà ń bọ̀ fún ẹ máa bí òun kó máa sọ̀rọ̀ sí ẹ. ikọ́ mi ọkùnrin bọ̀ mo sọ́ọ̀rì fún ẹ pẹ̀lẹ́ ẹjọ́ ọkọ ẹgbẹ́ mi ti wá fẹjọ́ pẹ̀lú ọ̀rẹ́ mi. Boy, I say you that time now. But you know I miss you now. You can say that again. So I pay alani. Ayangita. I told you I lady. But you think big about my life. Kilo sell me. You know I can't do without you. You know that. I say that again. Hello. Hey, how are you? I'm fine. How are you doing? Fine. Ọ̀rẹ́ mi báwo ṣe wà pa? Mo wà kẹ̀. Sí ìlera. Gbogbo rubbish tí wàá tẹjọ́ ṣe kò ṣẹlẹ̀ tí mi ò rí o àwọn text messages yẹn gbogbo ẹ ni mo kà gbogbo eléyìí tó tún ṣẹlẹ̀ ń sìn gbogbo ẹ pátápátá ni mo rí ó mọ̀ mí ìsídà kí n pa fún ẹ àbí kí n pa ìwọ fún un tó bá try mi I repeat tó bá try mi máa pa ẹ́ dànù. Take it easy now. Ọ̀rẹ́ ẹ lẹ́nu yìí now ó sàmì bí mo ṣe máa ń ṣe sáwọn ọ̀rẹ́ ẹ nìyẹn kó sáà sọ nìkan ni máa ń ṣe bẹ́ẹ̀ kí ló dé now ó ti take ọ̀rẹ́ personal now. Just try me. Ẹ káàsán ìkọjú mẹ́ta ṣe wa. Báwo ni sọ wọn ya. Ẹ wò wájú pé jà rẹ. Ojú tó rí ẹ ti gbó. Ẹ̀yin gbogbo tó sẹ́kúrú tó yín ti gbé ṣáà gbàgbé rẹ̀. O jẹ́ kí n máa lọ. Afa rẹ̀. Mo wá òkè. Ṣùgbọ́n. Ó dàbọ̀. Má lọ. Lédè tó wá mi lọ síkè tó mi lọ síwà tí wọ́n ní ìjà. Ọ̀rẹ́ wo mo fẹ́ fi ẹjọ́ rí olóṣì yẹn sùn ẹ́ gbogbo rubbish tó ń bọ́kọ mi perform kò sílẹ̀ tí mi ò rí tó bá try mi wàláì máa pa. Wò ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló dé èwo ni wèrè gan-an mo jọ̀ọ́ nítorí Ọlọ́run tó bá máa pa o ṣó ti yẹn sìn torí ìwà àtẹlẹjọ ọmọ wèrè ọkùnrin orí burúkú tẹjọ ń bá ká tẹpẹ kòkó náà ráyè yín àdèbá yín sọsọsọnà ẹ lè fẹ́ change tó bá ti mọ kó máa pa ní kó para tó bá dẹ̀ ti wọn ara yín kẹjọ fi ráyìn dá àwọn ẹjọ́ olórí burúkú láàrin wà tọ̀rẹ́ má fi lọ̀ mí mọ́ ẹ̀ tó bá ṣe pé rọ́bìṣì náà mo ní pé kí wọ́n sọ fún yín ní pé ọjà tí mo lọ lé ni o mi expect iye tí mo bá wọn pint tí mo lọ rà ẹ dé mo dé bíbá yín sọ̀tọ̀ ní kọ́ tẹ́ fi pàdé mi. Ọ̀gá mi sà mo ní kí wọ́n ṣàlàyé fún yín ní pé tó bá di lọ́la nìkan bíi 11-12 mo fẹ́ sáré débì kan. Lọ síbo. Mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi wọ́n ní pé kí n wá gba owó irinṣẹ́ tájọ sọ yẹn. Wọ́n kọ́ wá gbowó irinṣẹ́. Bẹ́ẹ̀ni sà. Àwọn táwọn sọ rèé o ṣe pé yẹn jẹ́ wà náà rò pé à ń fọmọdọ́ rẹ̀ yìí ẹ̀ tí ìsanwó kọ̀ṣẹ́ wọ́n fẹ́ ra irinṣẹ́ ṣé wọ́n kọ́kọ́ tẹ omi ká tó tẹ ìgbà bí olùkọ́ bàtà méjèèjì náà ẹ̀ kọ́ sanwó ṣẹ́ ná kẹ́ tó ra irinṣẹ́ ìyún nípa ìmòfin ṣẹ́. Gbogbo ẹ̀ náà ni wọ́n ní kí n wá kaṣọ lọ́la wọ́n ní pé balance iṣẹ́ mi tó kù àwọn máa fún mi àwọn dẹ̀ máa fún mi ní owó irinṣẹ́ náà. Ó ti wá dáńgbá ajé pàjọ lọ nìyẹn. Yá àjọ sọ tábàjọ dán yẹ àgbọ̀ kọ́kọ́ tó wà kan lọ wọ́n mọ̀ pé èmi náà nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ rẹ. Èyí tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n pẹ́ òtá fẹ́ lọ sọ ọ̀rọ̀ fámìlì ni ó dẹ̀ ni mo máa bá wọn sọ fún mi ní fẹ́ kẹtẹ̀lé wa. Ọ̀dà màá fọ́láka nọ́mbà mi ìyún ẹni èké ni pé wàá sọ fáwọn mọ̀lẹ́bí rẹ mi ò ránṣẹ́ gbàrà gbùdú o mi ò fẹ́ ránṣẹ́ fẹ́ẹ̀kì o tẹ́ máa tún nǹkan tí wọ́n máa kán mi ò fẹ́ o èmi ni wọ́n sẹ́ǹdì owó sí màá fọ́láka àkáǹtì mi wà lọ́wọ́ rẹ lọ́kọ̀ bẹ̀ láàrọ̀ la tó ti yẹ ọba ti wá sẹ́ǹdì owó sí mi irinṣẹ́ tá a fẹ́ lọ rà èmi àti pé tó fẹ́ rà rè 12 ni o 14 ni o 21 ni o 18 ni o 11 12 ni o èmi á sọ fún ọ só ti yọ. bí wọ́n sẹ́ni méjèèjì àti irinṣẹ́ àti owó iṣẹ́. owó iṣẹ́ wọ́n sẹ́ni papọ̀ sí mi só ti yọ ṣé ó dèbí láàárọ̀ kan tó là bó dèbí láàárọ̀ la. Máa tètè dé ìbáyìí láti wá tún àyíká ṣe kí n tó máa lọ. ṣé ti tún ẹ̀yìn wọn tó fún ọkọ̀ gọ́ọ̀fẹ́ tó ti gọ́ọ̀fẹ́ pa ti ṣe gọ́ọ̀fù. òun náà ni mo ń tú lọ́wọ́ mo ní sáré wá sọ fún yín. já lọ wò. ṣẹ́rí ọmọ tó níyà òun ò ní sùn ni òun fún ààrẹ ò ní fojú kan mi mọ nǹkan tí mo ṣe fún yín tẹ́fí ń ṣe adúrú ìyá yìí tẹ́fí ń jẹ mí ẹ̀yin méjèèjì pẹ̀lú bọ́sẹ̀ ìjọ máa ń kiri lọ mo dẹ̀ mọ̀ pé ibi tí bọ́sẹ̀ ń kówó mi sí ẹ̀yin méjèèjì ẹ̀ mọ̀ ń pẹ̀ tí ẹ̀ bá wá jẹ́wọ́ ètò kéré jù nínú ẹrù yín àti ètò tóbi ìfẹ́ kẹ̀kọ́ kúrò níbà bẹ́ẹ̀ ni. Ọ̀gá èmi ò mi ìmọ̀ kankan pẹ̀ ṣe hàn pé mi máa ń dá kiri lọ́tọ̀ ni ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ ọmọ jẹ́jẹ́ ni mí ẹni tẹ́ máa bi lélẹ̀ wọ́n jọ ń kiri ni
bó mọ kọ́kọ́ ń pẹ̀ ẹ̀mí méjèèjì ló ń kiri kọ́ ni. àjọ kiri o àjọ máa ń kiri ń gbà mí. nígbà wo nígbà wo. ọ̀gá máa jẹ́wọ́. o fẹ́ jẹ́wọ́ sọ nǹkan tó wà lẹ́nu ẹ̀. ní ọgbà mọkálíkì ń bẹ̀rẹ̀ bàbá kan wà tí ó máa ń gba oúnjẹ àtọwọ́ lọ́wọ́ bọ́sẹ̀. ẹ pẹ̀lẹ́ ọ̀gá ẹ pẹ̀lẹ́. mi gbọ́ nǹkan tó sọ dáadáa. mọkálíkì tó wà bẹ̀rẹ̀. ó mọ yín látijọ́ ìlú ṣàlàyé fún mi. ọ̀gá mi ò fẹ́ sọ̀rọ̀. ó fẹ́ sọ̀rọ̀ ṣé mo fọwọ́ burúkú mu àbí mo fọwọ́ yà mú ẹ. ó jẹ ká dúró yín ò jẹ lè sọ fún mi. ayé mi o kọ́lá mi mo ṣe fẹ́ràn ọmọ yìí tó ẹ wá lórí ilé ibi ṣàlàyé kíní fún yín ó máa ń kó fún mẹkáníìkì. ọmọ bíi ilé kékeré yín báyìí. bí mi sílẹ̀ jàre ọ̀gá dà ọ̀gá ire dà irú olóṣèlú burúkú yẹn níbo ló lọ gangan dà. dákẹ́ ẹnu ẹ̀ jàre ṣé wo kọ́ ẹ ní àbí wọ́n lo ògbẹ́kọ̀. ẹ ṣàlàyé. o já wọlé ń pariwo níbo ni ire wà níbo ni ire wà ire náà nù máa wá káàkiri. ọ̀gá má bínú jàre ẹ káàárọ̀ sà. ọmọ tó lẹ́kọ̀ọ́ ni. ẹ jọ ibo ni ire wà. ire kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ń wá re. nǹkan tó ṣẹlẹ̀ tá fi ń wá re àbí. ṣebí re ó máa gbọjà lórí bọ́sẹ̀ bọ́sẹ̀ máa gbóúnjẹ kó lọ́dọ̀ ọ̀gá ti wá lẹ́sọ̀ ẹ̀wọ̀n agbógunfẹ̀ agbẹ́ gbogbo ẹ̀ wá ẹ̀yin máa débì ẹ̀ máa ṣẹ́ni tótótótó ẹ̀ máa jẹ́ ọmọ yẹn máa dé sọ̀ kò ní rówó kà á máa ké ibi láti mọ̀ pé ẹ̀yin àti re ẹ̀ máa fowó ẹ̀ lábí ṣì bíbà ẹ̀yin náà dẹ̀ ń jẹ́nu owó yẹn ẹ̀ dẹ̀ ń jẹ́ bẹ̀ ẹ̀ wẹ̀ lóyún lówó tórókótó. ibi tá a dé bó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò dá pé. ọ̀gá má bínú ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù wa ẹ ṣàmọ̀ bọ́sẹ̀ tó ń tàn jẹ. wá máa ń tàn jẹ fún wa bí tó ń tàn jẹ fún yín níbí báyìí ó ní nǹkan tó ṣẹlẹ̀ tó gẹ̀ gangan la ṣe ń béèrè rẹ̀ o. ire àtọ̀gẹ́ wọ́n ti jáde so ire tẹ́ ń wá délé ń pariwo bíbí ẹ wá lọ síwájú. ó kéré ò sí àràǹdì àbí. ẹ má sọ pé ṣá lè dúró dé wọn. bóyá kẹ́ ẹ dúró mi ì lè sọ pé gbàtàn máa dére o. tí má sọ fún péré yẹn tí bá ló máa dé ló máa dé tí bá ní kò ní dé kò ní dé bẹ́ẹ̀ ni sọ fún mi. ẹ pẹ́ bá wa jíṣẹ́ fún rẹ pé àbèrè wọn tó bá dé. ẹ máa kó bóyá ṣe yín lọ. kí ló wàhálà wo ni ire wá kó wá sínú ọgbà yìí ire ìgé wọn àtọ́gẹ́ máa dé wá bá mi. olúkúgú ọmọ ráyọ̀tẹ̀ olúkúgú ọmọ ráyọ̀tẹ̀ à ń pé ọ̀rẹ́ lọ́wọ́ ẹ̀ ó ń láàárọ̀ nú ó ti pẹ́ tí mo ti ń sọ kínní ìfún ẹ̀ ṣùgbọ́n ò pọ̀ àwọn ọmọ ìyá ayéwándé ṣẹ̀ṣẹ̀ kó láìpẹ́ ni. ẹ kí ni wàá ṣe ń bí tí wọ́n fi wá bí. tẹ́ńgọ̀ kó béèrè pé kí ni wàá ṣe kò sí nǹkan tí mo sọ fún mi tán lórí ọ̀rọ̀ ọmọ ire yes ọmọọṣẹ́ ire wọ́n sọ pé ire ọmọ wọn tó ń fẹ́ ló ń kówó fún every blessed time tó bá ti ní kó wá tajà fún àwọn ibi instead tó yẹ kó kówó jíṣẹ́ ńlé irọ́ ire ló ń kówó lé lọ́wọ́ wọ́n ṣe tẹ́ gbé wọ́n dìde mọ́ mi wọ́n fẹ́ nà mí mo kàn wò pé kí ló le tó bẹ̀ lórí pé àròǹjẹ. ológungun ṣé o gbó tọrọ. sórí àwọn ọmọ àjàrà bùkà tá à ń kó káàkiri tá a gbà sọ́dọ̀ tá à ń pè lọ́mọṣẹ́ yìí wọ́n ń bà wá lórúkọ jẹ́ gidi èyí tó tiẹ̀ wá ń dùn mí ni wípé tó bá mọ̀ pé ọmọṣẹ́ tiẹ̀ ni ìbá tún bẹ́tà o gbogbo àwa ọ̀gá tá à ń bẹ ní ọgbà mẹkáníìkì yìí ni wọ́n ń kó pọ̀ wọ́n á mọ̀ pé àwọn ọ̀gá olè ni wọ́n ń lọ yìí wòmí bá ọmọ yìí sọ̀rọ̀ ọkọ̀ lé dànù àwọn ọmọ burúkú ni. sọ ń gbọ́rọ̀ wèrè nígbà lọ́nà àwọn èèyàn mi ẹ̀rí tẹ́ ń sọ̀rọ̀ tó ń bá ti da báyìí àbẹ́ ló bí èyí tí ọ̀dà báyìí ti yẹ ẹ̀ ni sẹ́yìn ránṣẹ́ lọ gbà rí. ṣé mo ní kọ́ lọ jalè rí. ẹ sáà ní àjọba wí náà ni ẹ náà ẹ sọ̀rọ̀ ń sìn yẹn nípa dìde wọn fẹ́ náà yín sórí pé ìwọ fún rẹ o kò rọ̀ rárá nígbà ló wá ṣe wedding tó marriage o tán fi ń gbójú fún ọgbà yìí láì sanwó oúnjẹ. tó bá wá tàǹjẹ fún mi bíi kí n yájẹ 200 kí n fún 200 kó dáhùn dẹ́nà padà fún mi pé kí n di owó mu tó máa ń ṣe fún mi nìyẹn. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń náà yìí ẹ jẹ́ kínú ẹ̀ dùn ni o wàhálà ẹ jẹ́ kínú ẹ̀ dùn ni sọ̀rọ̀ mi yìí ẹ jẹ́ kínú ẹ̀ dùn ni ọ̀rọ̀ oúnjẹ 200 yóò fẹ́ràn sí àbí a tó fọ lówó lẹ́ẹ̀kọ̀kan ló fọ lówó ó dáa bẹ́ẹ̀ ọ̀ráyé wà ó kọ lórùn ọ̀ ire àbí wọ́n ń fún rẹ lówó ire wà jìyà nínú ọgbà mẹkáníìkì báyìí ẹ̀yọ́ mẹ́ta sáà wá bí ẹgbẹ́ ìjọ irú kan náà bẹ wọ. ọ yàtọ̀ síra wọn. kó láì gbọ́ bẹ́ẹ̀ lọ sọ wèrè bó ti dókun bí fáwọn ẹlẹ́rọ. wọ́n lè gbé wa. ṣé wèrè fọsán tiẹ̀ fọsán ni tó dọ̀tí báyìí. sọmọ sẹ́ẹ̀ kọ́ yọ̀ ẹnu sẹ́ mo wọ̀ ọ̀gá. ẹnu sẹ́ ló wà gbogbo lẹ́ẹ̀ máa tírénì. ìwọ abẹ́rẹ́ ilé bó ti dàbí kùtà yẹn bá mu. sásọ sẹ́ni ilé àbáṣọ tí bẹ̀rẹ̀ fọ láti bọ̀lọ̀ ti nílé. àwọn nǹkan ọ̀sìn tí mò ń sìn nù. ṣe rí inú ọgbà tá a wà yìí. wọ́n gba alẹ́ iṣẹ́ kí tó gba wèrè. so ẹ sábà pé ilé obìnrin kọ́wọ́ fún rí abẹ́ gbọ́. ọ̀sẹ̀ ń gbọ́ ni. obìnrin kọ́wọ́ pọ̀. ẹ má ṣe yọnu kó o tó bójú tèmi jẹ́ máa tẹ ojú ẹ mẹ́rọ̀ pọ̀
àwa gan bẹ̀ yín ẹni sẹ́ ṣe báyọ̀ ẹ méjèèjì ẹ̀kẹta yín kọ́kọ́ wá tiẹ̀. ẹ wá lọ wá ẹgbẹ́ tó dáa tí bá ní mo lé ẹkọ́ òǹbí mo lè bọ́jọ́ ọ̀la rẹ jẹ́ torí sábà lè mọ kó lè ṣe àmọ́ tó lè ṣe lọ́la ṣùgbọ́n ló bá wí ilé iṣẹ́. dìde kó lọ mẹ́wàá. ẹ lọ wọ ẹgbẹ́ wa. abẹ́ sọdún eégún ni. ọdún òrò ló ṣe. òpònú. mi ò tiẹ̀ tí. tó ń bá wa lójú jẹ́ láàrin ìlú. ọmọ yẹn kì í ṣe gbogbo fún mi bẹ́ẹ̀ yẹn náà. mi ò tiẹ̀ tí. kòkòwò fún ẹ. yé ọ̀gá jọ. ó tiẹ̀ dábàá. sórí. lélẹ̀ kí tó dà. eléyìí sádà kan ilé àbílẹ̀ lé. ṣe gba lélẹ́yìí tẹ lọ wá wáyé. ẹ gba lélẹ́yìí. ọ̀gá ẹjọ mo fọlọ́ bẹ̀ yín. ẹ farabalẹ̀ o. ọ̀gá ṣáà gbé. ẹ mọ̀ ti gbé ẹni sùn wà á tẹ́lẹ̀ lọ. ó ti jẹ oúnjẹ ọ̀fẹ́ o àbí ọ̀yà prostrate. ẹjọ ọ̀gá. ìyá tí mo lọ fẹ́ lẹ́yìn àbáláyà. ẹjọ ẹ jẹ́ kọ́ ètò ìnáwó tó wá fẹ́ ná mi torí mo níbi tí mo lọ tó wà important ẹjọ. ọ̀gá ẹjọ ọ̀gá ẹjọ. ọ̀gá tó ká òṣogbo. ọ̀rọ̀ orí bẹ̀rẹ̀ ló lè. ọ̀rọ̀ orí bẹ̀rẹ̀ ló lè. ọ̀rọ̀ orí bẹ̀rẹ̀ ló lè. orí mi kò sáré orí mi ìrẹ̀lọ́jọ́ wọ́n rí samtan ṣìwá ìrẹ̀lẹ̀ mi máa rí ṣàwòṣìm tó yá. yẹ́yẹ́ sanya yẹ́ Oriyomi. ọlọ́run ṣe mi ọ̀rọ̀ yé ló ń dùn mí omi yẹn gbóná yé. Dede yé ó ń dùn mí omi yẹn gbóná yé. kí wàá ló lè tó ilé gan-an. torí ti ẹni bọ́sẹ̀ o yé. torí tèmi. ọ̀gá ẹ̀ ló rán àwọn méjì wá pé gbogbo owó tó ń pa èmi ló ń kó fún yé. àmọ́ síbẹ̀síbẹ̀ náà kò wáyé kó ń nà yín tó lè nà. yé díẹ̀ ó ń dùn mí yé. ẹ pẹ̀lẹ́. yé. ẹ bá wọn bẹ. tó ga ọ wọn àwọn pípé yóò bẹ̀rù Ọlọ́run ṣá. mi ò ṣe ní rí màá rí. ìbòdìdé wà mo pè lórí fóònù ó pè mí padà ó pe grandma mi ó ní kún àwọn wà lọ́rùn nígbà tí mo bá pè wọ́n padà tí mo wá pay visit ire máa yọjú sí mi. ọ̀gá kí ló ṣẹlẹ̀? àwa sọ hello. kí ló ṣẹlẹ̀ ọ̀gá kì í ṣe báyìí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀? wáyé fi gé ẹ̀jẹ̀ jẹ́ ń gé ẹ̀jẹ̀ mo máa ríre mo máa ríre. ọ̀gá. bá mi sílẹ̀kùn yéré dà yéré ìgbà tẹ̀lé mi tí mọ́tò ẹ̀ bá gbá mọ́tò mi lẹ́yìn máa rẹ̀ yéré dà wá sílẹ̀kùn. mo ríre mo ránu gbà o ó ṣe mí lóore máa fi mọ́tò mi fi gbá ẹ sílẹ̀kùn. yéré dà mo jẹ́ wá rí lọ sílẹ̀kùn mo máa jálẹ̀kùn yìí dànù mo máa jálẹ̀kùn yìí máa já sílẹ̀kùn fún mi sílẹ̀kùn mo ti fi sílẹ̀ pass oya si sígẹ̀tì yẹn mo máa já mẹ́ mo ti fi sílẹ̀ pass oya si. ọ̀gá mo ti sì ọ̀gá mọ́tì sórí lọ́tọ̀ ga lọ yìí sígẹ̀tì ká tẹ̀lé wọn. kí n tẹ̀lé wọn ẹni lè wọ́n December ilé ọdún ló lọ bí mo ṣe wọ̀ ga tó ń lọ yí àbá lọ́gà ń lọ. owó oṣù wa ń kọ́ kí ló máa jẹ́ ó yẹ. àmúbọ̀ ọ̀gá. Hello Austin, wálẹ̀ pọ̀ mo wà ń lé à. báwo tó máa kó bá ló wọn fẹ́ fẹ́ mi ṣe nọ́mbà 6 kí ló máa ń disturb fún mi fún náà má dà kí n máa tètè tán kí n tó fún ọmọ yìí nọ́mbà o. àwọn ṣe fẹ́ wo orí burúkú orí ẹ̀ kúrò lọ́wọ́ fún ẹ ní nọ́mbà 6 kò lè jẹ́ mi rárá nọ́mbà 1 ni mo máa ń jẹ́ mi jẹ́ nọ́mbà 2 gan orí ká má ti sọ 6 nọ́mbà 1 mi kẹ̀lẹ́ kò ń ṣe fá burú. kí ni ìyá Yéwándé
ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀yìn lórí èrè ọmọ yìí náà ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tá bá fọwọ́ tún bọ́mọ wí á fòsì fámọ́ra ọmọ burúkú kò ṣeé lé fẹ́kùn pàjẹ́ tá bá ní ká díjú kẹ́ni burúkú kọjá ẹni rí àkọjá mọ̀ ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀yìn ẹ dáríjì. ẹni sùúrù kí ni nǹkan tẹ́ fi ń kọ́ mi lọ́rùn ẹ má fi kọ́ mi lọ́rùn mo ti sọ nǹkan tí mo fẹ́ ṣe lọ́kàn mi ẹ má wò ó mi ì fẹ́ wàhálà bó ṣe wà yìí mi ì fẹ́ wàhálà ọmọ tó wò ṣùṣù tó ń kówó mi tó ń kó síta ṣé bẹ́ẹ̀ náà mo bí gbogbo ìyá yìí ṣe rí mo ń gba gbogbo ìyá yìí mo ń gbà láwìn ni tó wó lówó bá pé ṣé òun ni màmá pariwo lé mi ni so kí lè wá ń bẹ̀ mí lórí ẹ wo bíbá ọ̀sẹ̀ mélòó tẹ́lẹ̀ yìí lónà. ọ̀sẹ̀ mẹ́ta. ọ̀sẹ̀ mẹ́ta. bẹ́ẹ̀ni. kò tí ì lóṣù mẹ́fà o wá ń sọ pé kínní ló máa wo ò tí ì gbọ́n. ọ̀gá mo ti gbọ́n. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé o ti gbọ́n tó bá ti gbọ́n mi fún àrùn máa sọ fún ẹ pé o ti gbọ́n ò tí ì gbọ́n rárá. ẹ wo ebi ń pa mí mi oúnjẹ jẹ ẹ wo aṣọ tí mo wọ ẹ pé skẹ́ẹ̀tì tí mo gbé kúrò bíbá ló wà lọ́rùn mi ẹ tí ẹ wo bí òun mi ṣe rí ọ̀gá ìṣàánú mi ẹ jọ̀ọ́. o ní kémi wọ aṣọ ẹ kémi wọ orí ẹ kémi wọ ọrùn ẹ kí ló kàn mí ó mọ gbogbo yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń kówó mi fún ọkùnrin mi ò fìyà jẹ yín gbogbo owó yín mò ń fún yín mi ń ṣe ọ̀gá tó yẹ pé ó máa ní kọ́ mọ kiri lọ tó máa kiri lọ tó ní fún lówó ẹ̀ pé ìwọ yìí nínú gbogbo wọn tó bá mi ṣiṣẹ́ ìwọ nìkan lówó kí n pé ọwọ́ wo ṣùṣùṣùṣù ó mú owó ti tèmi olóhùn kó fọkùnrin ó wá ní kémi ìjọ níbo náà ti ń ṣerú ẹ̀. ọ̀gá ẹ o no ẹ fún mi ní last chance lẹ́yìn ilé mi ní ṣerú ẹ̀ mọ́ láéláé mo ti kẹ́kọ̀ọ́ tó pọ̀. Ọlọ́run ẹ ṣàṣìgbọ́n mi ní fún ẹ mo ní kò kúrò wá dùn má mú inú bí mi o má gbọ́ má lọ ò tí gbọ́n sẹ́ ò tí gbọ́n. ṣáyé lèyí tó ń jẹ ìyá àbíyá lóòrọ̀ kùtùkùtù tó ti ń mu kínní bíi méjì mẹ́ta dákun ká wá sọ pé àwọn kíláyẹ̀ntì dé wọ́n fẹ́ ṣiṣẹ́ nísìnyí bó ló ṣe ṣe rẹ̀ gbà. bọ́ọ̀sẹ̀ wà yìí lẹ́nìí màá mú tó mẹ́jọ kílẹ̀ tó sùn. wàláì inú sàárè ló ti bá rẹ̀. mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ náà bí tá a ti ń ṣiṣẹ́ yìí ó tó abẹ́rẹ́ plọ̀tì ní tá a fi ń ṣiṣẹ́ tó wá ń pín. èní ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ orí plọ̀tì iye orí plọ̀tì táwa tá a ti gbé ń ṣiṣẹ́. níwòyí ọ̀túnla màá ti máa talẹ̀ a máa talẹ̀ a máa ta mọ́tò. ọlọ́run má jẹ́ ọba rẹ̀ nú ẹ̀wọ̀n dákun olúkúgú ṣé nǹkan ò máa ṣe é ṣé ọ̀rọ̀ tí ọmọ ẹni tó ń ṣe ṣá ayé ọkùnrin yìí bàjẹ́ po pátápátá. Wàsíù ọ̀gá kí ló lọ́pàpọ̀ tí kíní kickstarter fi dí báyìí. wáyà náà mo lọ́pàpọ̀. wáyà ló lọ́pàpọ̀. Ọlọ́run gbà mí mo kọ́ ẹ̀kọ́ ò gbọ́ wo nǹkan tó ṣe kickstarter yẹn ò ṣiṣẹ́ mọ́. èmi kọ́ mi ò bàjẹ́. ta ló bàjẹ́ ta ló bàjẹ́. ẹ wo ṣe rí iná yìí wáàsì tí wọ́n rà síbẹ̀ ó kéré ní mo ṣe wá lọ́kọ̀ báyìí wáàsì ló jóná. ẹlẹ́dàá mi gbà mí irú ọmọ wo mo gbà ṣiṣẹ́ báyìí tó lọ́n irú ọmọ wo mo gbà ṣiṣẹ́ báyìí. kọ́sọ̀mà ń béèrè yín ọ̀gá àwa ló wá bọ̀ yẹn. ẹ ká san ẹ kúṣẹ́ ẹ jọ mẹkáníìkì mo fẹ́ rí. o mẹkáníìkì ok rìwáyà lèmi mẹkáníìkì ló ń ṣe fàájì nínú. ẹ ṣe God bless you. ẹ̀mí kan wà bí lẹ́nu kékeré fara rẹ̀ kó máa pé. wàláyé ayé kọ́ ló ń jẹ ẹ̀sùn ẹ̀yìn tálẹ̀ béèrè. ẹ má bínú sáà. ẹ jọ ẹ̀yin ni ẹ má bínú ẹ̀yin ẹ jẹ́ ìtìpẹ́ fún. ẹ jọ mẹkáníìkì ni mo fẹ́ rí. àwọn nìyẹn. ọ̀gá nẹ́fà báwo ni. mi ò kí ń ṣe nẹ́pà sá. company wa ló ní di service very good and quality mechanic so mo wá yà síbí ni mo béèrè bí mo ṣe rí pé workshop mechanic ní bíbá so wọ́n ní kí n máa bọ̀ bí pé bíbá ẹ̀ lọ́gàá wa yẹn ni mo ṣe wá bá yín sà. ẹ ní di qualified mechanic èmi rèé tẹ bá ń gbọ́ olúkúgbọ́ ọmọ ọ̀rá yìí ọ̀tẹ̀ nínú ọgbà mi òkú méjì àmọ́ bẹ́ẹ̀ ṣe wà kí èlò máa tẹ̀lé yín lọ mo ní personal assistant mo ní PM kódà mo ní editor nínú ọ́fíìsì mi nígbà. ìwọ ní PA. kò lè yẹ ẹ̀yìn. ire. ṣé bá fẹ́ bá mi sọ. má ya wèrè o. òkè tí a pò ní ọgbọ́n tó gẹ́ ń pè é ni. ẹ bá bínú mò ń tún kankan ní mọ́tò náà. má ya wèrè mọ́ lọ́n lọ́wọ́ ẹni tó ń wo èmi ló wá rí mo ti sọ fún un pé lẹ́yìn mi ìwọ lọ́kàn wàá tẹ̀lé lọ gbogbo tó bá ti fẹ́ ṣe pátápátá ẹ̀ ṣe fún ẹ sọ fún un. gbogbo agreement tá a bá fẹ́ ṣe ní company tí agreement bá ti wọ̀ òun ló máa sign document òun la máa sanwó fún everything. tó bá fẹ́ sign pọ̀rọ̀ mi sign sórí ẹ̀ èmi náà mọ̀ sign tá a máa kówó fún ẹ má jẹ́ kówó sọnù o kọ́ ọ rẹ̀ má jí owó mi o màá mọ̀ o ó ti yẹ ó yẹ kí n tẹ̀lé yín fúnra mi ṣùgbọ́n tí n bá ti ṣe òun ló ṣe
ayọ̀ ọlọ́tí ọ̀mà ní í dá o. ìwọ máa ń dìgírèsì ààrẹ lọ́yẹ̀ o wo bí ẹ má ti kó fún ọ má jí owó o àmì ìjọwọ́ yọ̀gá. ẹ máa lọ. ẹ sà anything over to him ayọ̀ ọlọ́tí ò over to her over to see lọ́ọ̀rí ìwọ náà láti sáǹtì. èmi. ọlọ́run bó ṣe wà yìí ọlọ́run ti kí àwa níwò yí ọ̀tún la mi ò ṣe mẹ́kò mọ́ yìí. ìwòye ọ̀tún la. mo ti ń talẹ̀ dámọ́lẹ̀. Mádéníyàn ìwòye ọ̀la Mádéníyàn bọ́ọ̀ bá lọ di nǹkan tí ọ̀dà ọ̀ ń jí sọ́sibítù ni. ọ̀rẹ́ mi máa gbà mí àní mo rí Báyọ̀ lẹ́nìí Báyọ̀ ti ya wèrè tó bugi jẹ lójú mi báyìí. a tún ti bẹ̀rẹ̀ Báyọ̀ wo ló ya wèrè. ìwọ ò tètè bìlíìfù èèyàn ṣọpẹ́ mi sọ fún ẹ pé gẹ́tí máa yẹn gangan lọ́wọ́ kọ́ sọ fún mi pé Báyọ̀ ti ya wèrè tí mi ò kọ́kọ́ bìlíìfù ẹ tí mi rò bí àtọ́rí Báyọ̀ lè lọ ni bàbá yẹn ṣe wá ń parọ́ fún mi eléyìí mo rí o ó bugi jẹ ní ojú mi báyìí seriously. ó dẹ̀ fojú ara ẹ méjèèjì rí. ṣé mo fẹ́ máa parọ́ fún ẹni wọ́n tẹ̀ níyàn kan ló fẹ́ lò torí onítọ̀hún máa gbàbọ̀dé tó fi ya wèrè bẹ́ẹ̀ yẹn o. a jẹ́ wípé ẹlẹ́dẹ̀ ni kò gbàbọ̀dé tí Báyọ̀ fi lé ẹ ń gbà yẹn if not ká ló lọ rí ẹ lónìí ó ti lọ nìyẹn. orí mi ò tẹ̀lé gbàbọ̀dé ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. mo ń lo kankan mo ti wá rò báyìí. ṣé o mọ̀ pé ikú tó ń kojú gbẹ̀yìn òwe ńlá ló ń pa fún mi. mo wà online lánàá mo rí update kan girl yẹn bọ̀bọ̀ yẹn fowó entice ẹ̀ ni ó dẹ̀ fall fún at the end of the day guy yẹn gé orí ẹ̀ ó lọ fi ṣoògùn owó ìwọ náà tún gbọ́ ọ̀kan tó tún sọ ń sìn ó fẹ́ lo èèyàn kan ó dà lé lórí ó ya wèrè babe ó jẹ́ ká pe àárọ̀ àti ọ̀dọ̀fin inú wa jẹ́ káwa náà mọ nǹkan tá à ń ṣe jẹ́ ká wáṣẹ́ ṣe gbogbo bá ṣe ń tẹ̀lé àwọn ọkùnrin nítorí owó yìí ẹ̀rù ń ba èmi o wọ́n jẹ́ káwa náà wá iṣẹ́ àwa òkè náà àárọ̀ lápá àfọ́ lójú àgé lẹ́sẹ̀ jẹ́ káwa náà ṣiṣẹ́ kásítọ̀ gbogbo rubbish tá à ń ṣe yìí because tani Báyọ̀ lọ rí ẹ lónìí wo ó ti lọ you are gone. ó dà pé suggestion tó mú àyè máa bẹ́tà o a máa wá àkọ́ṣe ní o a lè má bá báyìí máa lọ o. ṣé bí o ti máa pẹ́ mo ti dáná lọ. kí ló ṣe tèmi ebi ti pa ní májẹ̀ wá o àrò bá. ORIYOMI 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 ṣe ni inú ẹ̀ dájí inú ẹ̀ dájí àyàfi kọ́lọ́hún kó máa ṣọ́ wa o yẹ́yẹ́yẹ́ àwọn fẹ́lẹ́ bònú kò jẹ́ àríkún àṣẹbí ẹ̀rù ojú ayé ORIYOMI 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 lọ́jọ́ tí bí bá bẹ nílé ká má ṣe sí nílé ká má sí nílé o lọ́jọ́ tí.